Abẹ́ ń tó kọ́lé iṣẹ́ tó yìí sí táwọn ìṣílẹ̀ yẹn bàbá Bọ́lá ọpọlọ ẹ̀ kó ṣe ọmọdékúnlé Aláàjì Wàsíù mi ọmọ Fàtáì olùgbàyè tó jọ Wàsíù ọkọ̀ yóò tún lé bàbá rí ìyá náà wọ́n bẹ̀rẹ̀ dúpẹ́ bọ̀ lọ́rùn ọba o rí àánú láwa yìí o ọmọdé ló ní sáwọ ló ṣe sẹ́yìn òfòrò ọmọ ọlọ́run mọ́ ni wọ́n ṣàkọlẹ̀ owó orí máa lóko yọ orí tí bó ń ṣe nìyẹn ẹ̀yà dìrọ̀ mọ́ ẹ má jẹ́ kó lẹ̀ o lè padà fẹ́ iná sókè o olùgbàyè tó jẹ́ Wàsíù ọ̀gá tó lọ́ bàbá ìyá náà ọ̀gá sílẹ̀ ọdún tó jẹ́ kọ̀ǹpútà ọ̀gá tẹ́wáì ọ̀gá táwọn ọ̀tọ́rìtì ọmọdé lọ́wọ́ ní sáwọ́ ló ṣe ẹyin dìdìrìn sẹ́yìn òfòrò ọmọ ọlọ́run mọ́ ni wọ́n ṣàkọlẹ̀ owó orí máa lóko yorí tí kò ń ṣe nìyẹn ẹ̀rọ àdìrọ̀ mọ́ ẹ má jẹ́ kó èlé o lè padà fẹ́ iná sókè o ẹ̀yà ọlọ́run ọba ìbà bàbá mi ìbà o. ọlọ́run èèyàn ló bẹ́ sí mi. Ọlọ́run bá ìbà bàbá mi ìbà o ìbà fọmọdé ìbà gbàlagbà o ìbà fọkùnrin ìbà fọbìnrin ìbà ìyàwó lè ìbà ìyàwó ta ìbẹniọlá amọ̀gbé mi ìbà rich rẹmi rich mi àbúrò mi ọmọ oníbàkún ìbà kúdí kudi jaba o ọlọ́run bá ìbà bàbá mi rárá o. ẹ jẹ́ kí n túbọ̀ fọ́ ọlọ́run máa lo ẹ kájúbà fọ́ ọlọ́run máa lo níbà kájúbà fọ́ ọlọ́run máa lo ní ẹgbẹ́sọ fún. ọba àtàánú ọba tẹ̀ẹ̀ni ọba ojoojúmọ́ níbi tá a gbọ́ ayé Isaiah Kwan #1 Port Street ìsàlábùlẹ̀ ẹ̀gbẹ́ lọ́dọ̀ ríà lounge táyà tí pariwo bàbá ńláríza Aláàjì Wàsíù mi ọmọ Fàtáì wọlé dúpẹ́ fọlọ́run ọba torí pé gbogbo àtàwọn aganu sí níbí torí gbọ́dọ̀ aláṣẹ wa ayé òǹgbàládà ò ṣe bó o bá délé tó bá sùn kó ronú kó dúpẹ́ lọ́lọ́run ọba pẹ̀lú mọ́mọ́ yẹn àti dáadé yẹn torí pé gbogbo abàṣepọ̀ níbí torí gbọ́dọ̀ aláṣẹ wa ayé òkè ń báládà ó ṣe àwọn kan máa sọ̀rọ̀ kan wà lówó lóbìnrin mọ̀ obìnrin nìkan kan àtọkùnrin àtọmọdé àtàgbàlagbà owó ní gbogbo wa mọ̀ ṣùgbọ́n Wàsíù olùgbàyè lágbára láwọn ọba lọ́la gbogbo ẹni tó ń ṣe fún tó máa ń dùn nínú o àtọmọdé àtàgbàlagbà o bó bá rẹ lòmíì tó ń sunkún nínú tó bá ti rí ẹ dandan ni kó rẹ́rìn Aláàjì Wàsíù olùgbàyè o wàhálà gbogbo ẹni tó ń ràn lọ́wọ́ tó ń dùn nínú o wòsàn tí ẹ náà ò ní ìbàjọ àlìlú gbígbà ní gbàǹjo ẹjẹ àtàbí ẹjẹ àtà káàfin gbọ́n tó ń ṣe kò ní ṣẹlẹ̀ ẹ̀sẹ̀ àmì
sólùgbàyé ní olóńgbò wa òun báwo ni alọ́bẹ̀ mọ́ látọ̀ ọlọ́run ọba kò ní ṣẹlẹ̀ sí ẹ sórí pé nígbà tá a ṣe ọjọ́ bí Àyìnlá kọ́ ní tèmi bàbá mi bí mo ṣe kú oníbẹ̀ mi Alábí tí mo ń darí bọ̀ mọ́tò tí mo ń lò ó forí sọ́lẹ̀ oorun jẹgẹjẹgẹ ọjọ́ kejì ni mo ra mọ́tò mi ara owó tí mo fi ra mọ́tò onífújì kọ́kọ́ ló fún mi arọ wá sí ìhù tó máa ń fún mi tí mo ń tòjọ bàbá àtàyè ó wà nínú ẹ̀ tí mo pamọ́ arọ tó máa ń fún mi bàbá Bọ́lá ó fún mi ní 50,000 máa tọ́jú ẹ̀ ìyẹn ni pé alálùbáríkà ni owó tó ń fún wa owó gidi ni alájọ àìsí yóò ṣe olùgbàyè ọkọ̀ yóò tún dé. ẹ bá ṣèbà fún ẹsẹ̀ ẹ jọ ṣèbà fún ẹsẹ̀ ẹ ṣèbà fún wá sí mi o olùgbàyè ọkọ̀ yóò ti máa ní sọ bẹ́ẹ̀ ẹ ṣèbà fún ẹsẹ̀ ẹ ṣèbà fún wá sí mi o ọkọ̀ títí yóò ti máa ní. aláìjẹ yóò sí o bí mi ò kẹ́ni kankan tí mo ń pariwo sí ọkàn mi balẹ̀ ìwòsàn ẹ̀ sì rí nǹkan kan a sì máa ṣe rí aláǹ phase 2 phase 3 phase 4 ẹ tó bá ní òun máa lọ́lọ́ òní débẹ́ wá sí ọmọ fàtáì ọ̀làjọ́ àti omi ọkọ̀ tàyé tí máma wá sí omi. Babaria nílùú Canada wá sí omi ọ̀gá tẹ̀mẹ̀sì musu ìbáwò wá sí omi ọ̀gá tí mọ́fì sàbákà wá sí omi ọ̀gá jàwúrà ayímì ìsọpẹ́ ọ̀gá Ṣínẹ́dù kọ̀ǹpútà wá sí omi ọ̀gá tí wáyé aṣọ́wájú ni ìwọ́n pè wá sí omi ọ̀gá ọtọ́rìtì bá tó jẹ́ Taofiki wá sí omi sọ bẹ́ẹ̀ 23-24 lọ́rọ̀ lé ayé jẹ́ májó kúdí mi jábà à ń tọ́jú balẹ̀ ọ̀yà májó lọ balẹ̀ àwọn àlùkò sax bukálẹ̀ alájí wọ́ríọ̀ ó dára fáwọ́rẹ́ mẹ́ka alájí wọ́ríọ̀ adéọlá ṣe ilẹ̀ mọ́ bá rọ̀rọ̀ so adéwà sí òyìn so tó bá ti lọ́la bàbá táyé ẹni Pasuma ọ̀gá gásù sàmánì ní akọrin ìjọba onífúdì ní akọrin bíbá sí bíbá bàràkàtù ní akọrin ògì ojú ló tẹ̀rí hàn. àmọ̀ pé ògì ojú ló tẹ̀rí hàn kò ṣòfò ìtàwọ̀ láì ṣayẹrí láì ṣàfọ́kùnrin gbogbo. ọmọ tẹ́lá àjọ ẹ̀ṣẹ̀ yóò kí wọ́n ojú ni òrẹ́ ní ìtọ́ ń sọ bá a sí àgbà ìjọba tán wí. bó ọ̀ṣọ́ rẹ́gí ní ìyẹ̀ṣẹ̀ tó bá tún jẹ́ tó lórí bá a sì ń tòdò jùbọ́ láwọn ọ̀dàǹgájá. ìmọ̀ àtàtàlì láfi ń ọ̀rẹ́ òdodo oyin àtàtà látọ̀ òdodo ó máa ma wáyé látọ̀ ọba àfọ̀gbọ́ àwọn obìnrin wọn sí ní ìsìlẹ̀ sí báàgàn ètò tó dùn lọ́rọ̀ pàṣẹrí bébí pàṣẹ gbogbo dá. ó yàwó ẹsẹ̀ olùgbàyè lẹ́fì wí ẹ̀ àwa náà rí. kọ̀mpútà lẹ́fì wí ẹ̀ àwa náà rí. yọlá mi wọrí ọ̀rẹ́ adéọlá mi wọ̀rọ̀ yọṣẹ́ wàhálà ti tẹ̀rẹ̀ mẹ́ka tó dé wàhálà ti wọrí ọ̀ bá ń tọ́jú ibo market wàá ń tọ́jú ibo market gbogbogbò mọ́ bá ròdò sọ́dákẹ́lẹ́
Adéọlá mi ìwòrè alájí torí mẹ́ka tó dé. Gbogbo ilé gbogbo abúlé gbà kó sọmọ ọ̀nà tó ṣe. Tímọ́tímọ́ olùgbàyè tó ń jọ àìsí ìròyìn ṣe. Àánú wa ní o, àánú wa ní, àánú olùgbàyè tó jọ àìsí ìròyìn ṣe. Ẹ̀gbọ́n tí Táyé tí màmá yé Túndé. Báyọ̀ tọ́jú balógun ní tẹ́lẹ̀. Sáǹsì ní ìròyìn ṣe. Adéọlá mi wọ̀rọ̀ Adéọlá mi. Adéọlá mi wọ̀rọ̀ àánú orí ìgbàyè. Ọkọ̀ yóò Túndé. Àmọ́ kó ẹni ọlá lẹ́yìn Rẹ̀mí Rìṣ ọmọ kábíyèsí o oníbàyà kò ọjọ́ gbẹ́gun lé kólé Mirinda o Issa ẹ̀kọ́ o ọmọdé fún àròmí wọ́tì o pọ̀rọ̀dọ̀ gáàrin tẹ̀sẹ̀ májò balẹ̀ sáà àlùkò sáà kúdí mi jábà o ọjọ́ gbẹ́gun lé ẹ̀jẹ̀ kún lé Mirinda fẹ́ǹsìtì ẹ̀jẹ̀ kún lé Mirinda kólé Mirinda ọmọdé fún lé. Adéọlá mi wọ̀rọ̀ ọ̀rọ̀dẹ́gunlé ẹ̀ẹ́mẹ́sì ní jábìyàn ayé tí mama ríyànà àbúrò sáǹsì ọmọ olúbòde kúlẹ̀ ní nígbà ọ̀rọ̀dẹ́gunlé malọ lọ́jọ́ kan malọ sí Amẹ́ríkà lójú wọn. Adéọlá mi wọ̀rọ̀ yóò so ọlọ́tọ̀ tó ń kọ́ fìdí ìkókó kalẹ̀ ọlọ́tọ̀ tó ń kọ́ fìdí ìkókó kalẹ̀ ẹja làbí ní ìgbà ẹ̀ẹ́dẹ́gúnlé alùkò sáà yóò so balẹ̀ sáà yóò so gbogbo ọlọ́mọ ìjà afẹ́tọ̀ yóò so ẹgbẹ́bí ìjà afẹ́tọ̀ yóò so wàhálà bí ní ìgbà ẹ̀ẹ́dẹ́gúnlé Mirinda kàlámù lamagbọ́ kàlámù Mirinda lamagbọ́ lamagbọ́ lamagbọ́.